This month is gradually going. Àwọn kan sì wà tó jẹ́ wípé There are some people, àyànmọ́ wọn sì wà lábẹ́ their ilẹ̀. destiny is still A ti underneath. sọ àyànwọ́ wọn sílẹ̀ ńlẹ̀. Their destiny is being tied down. Ẹlòmíì wọ́n ti só sínú òkun. Some people, as it has been tied in the Ẹlòmíì sea. wọ́n ti só mọ́ ti jù sí Some nìkan. has been tied and Nǹkan been tí thrown wọ́n in the tiẹ̀ water. lè túmọ̀. There's something that they cannot Ẹlòmíì inú open. ìgò ló wà. Some people, it has been tied in the Ṣùgbọ́n box. ẹ gbọ́ ilé lẹ́nu But mi. hear the word of the Lord from Àṣẹ my mouth. jáde lẹ́nu mi. Authorities released from my Báyìí mouth. lolúwa tẹnu mi Thus sọ fún said the yín. Lord of hosts from my Gbogbo mouth. ẹ̀yin táyànmọ́ yín ti Those wà of nú you ilẹ̀. that your destiny is Gbogbo underneath ẹ̀yin the tí ground. wọ́n ti tọ́jú àyànmọ́ Those yín of you pamọ́. that your destiny has been kept. Láti òní lọ, From now, ó yá ẹ gba àyànmọ́ yín padà. receive your destiny back in the name of Ẹ Jesus. gba àyànmọ́ yín padà. Receive your destiny back in the name of Ògo Jesus. àbáwọ́ ayé yín dà. The glory that you came to this Èyí world tí with, ayé ti tà. that the enemies have sold out. Ògo àbáwọ́ ayé yín Your dà. glory that you brought to this Èyí world, tí wọ́n ti gbà. that the enemies have sold Sà, out. bóyá nípa oúnjẹ. Maybe Káì! through food. Bóyá nípa ìbálòpọ̀. Maybe through sexual intercourse. Bóyá nípa ẹ̀bùn àbí nǹkan kan. Maybe through someone who has Àṣẹ done that. jáde lẹ́nu mi. Authorities released from my Ó mouth. yá ẹ gbà á padà. Receive it back in the name of Jesus. Ẹ gbà á padà. Receive it back in the name Níbi of tẹ́ ẹ Jesus. ti ń gbọ́ mi. Wherever you are under the sound of Káàkiri my gbogbo voice, àgbáyé. all over the world, Mo pa ní I àṣẹ. decree and I declare Ògo àbáwáyé the glory yín that you came to this world tí with, wọ́n ti rì that mọ́lẹ̀. has been tied down, that has been Káìsì buried. fákàmásìfà. Ó yá ọ̀run gbà á fún yín The sà. heavens collect it Gbogbo back ẹni from tó ń dúró de yẹ̀yẹ́ you. wa. Whoever is waiting for your shame, Mi ì mọ ibi tó wà I o. don't know where they may be. Bóyá dúdú àbí funfun Maybe ni. they are white or black. Bóyá obìnrin àbọ́kùnrin. Maybe a man or a Bóyá woman. ọmọdé àbí àgbà. Maybe the young or the Tó ń old. dúró de yẹ̀yẹ́ wa. Waiting for your shame. Àṣẹ jáde lẹ́nu mi. Authorities released from my Yẹ̀yẹ́ èmi àti yín o. Your shame and Ó yá I kó lọ da yẹyẹ. has turned to celebration. Mo ní kó lọ da yẹyẹ. Turn to celebration. Mo ní kó lọ da yẹyẹ. Turn to celebration. Mo ní kó lọ da yẹyẹ. Turn to celebration. Ẹ ó ṣe rere o. You will prosper. Àdúrà kejì. The second prayer Àdúrà méje mo point, we fẹ́ are pè. praying 7 prayer points. Ká kí n tó wá súre. Before I bless Màá your wá life, release tí mo and fẹ́ I sọ. release a prophecy. Àdúrà kejì. The second prayer point. Olúwa èyí tó kù tọ́dún yẹn á fi parí. Lord, for the remaining days in this Má year, jọ fi mí rúbọ. don't let me be used as a sacrifice. Kàìlí kábà ṣàìlà. Má jọ fi mí rúbọ. Father, don't let me be used as a Sà sacrifice. ẹlòmíì máa sùn. Some people will sleep Kò dẹ̀ ní jí mọ́. and they will not wake up again. Wọ́n á ní wọn ò rí n tó They will ṣe. say nothing is wrong with Ẹlòmíì you. akọ máa rọ lọ́nà. Some people will just Á go kàn fẹsẹ̀ and they kọ́. will just Ibẹ̀ dẹ̀ ló eat máa their gbà potato lọ. stone and they will die. Ẹlòmíì sì wà sà. Some people, Ó kí ni mo ń sàfáìlìà. Wọ́n ṣe kí congratulation tán ni. some people they are just Ṣùgbọ́n kò tiẹ̀ they are just pẹ́ lọ́wọ́ because rẹ̀. later, but it is A still dẹ̀ for a gbọ́ long wípé time. And we heard gbogbo ohun tó ṣe ó dẹ̀ that ti what lọ. he has done has gone. Ẹnìkan bá mi gbà á. Someone is going to pray. Èyí tó kọ́dà fi parí. For the remaining days in this Wàá year, dárúkọ Máyọ̀wá o. call your name or last Má name jọ on fi me. mí rúbọ Don't ìkà. let me be used as a Ó sacrifice. yá! Father, In the name of of Jesus. Jesus. Liga basa lika painama. Èyí tó kù tọ́dún yà fi parí. Má jọ fi mí rúbọ. Má jọ fi mí rúbọ ìkà. Fórílẹ̀-èdè Nàìjíríà. Má jọ fi mí rúbọ. Fún Áfíríkà. Má jọ fi mí rúbọ. For my family, for Nigeria, Oh my God. for Lagos State, Ẹ̀ẹ́dẹ̀ gbá Father, for the dáadáa. community that I am. Don't let me be used Má as jọ an fi evil mí rúbọ. sacrifice. In the name Màmá of bàbá. Jesus. Don't let me be Ẹ used as an gbàdúrà evil yẹn sacrifice. dáadáa. In the name of Má Jesus. jọ fi mí Olúwa, rúbọ. má jọ fi mí rúbọ Má ìkà. jọ fi mí rúbọ. Lórúkọ Jésù. Má jọ fi mí Ní rúbọ. agbègbè ibi tí mò ń gbé, Má jọ fi ní mí àyíká rúbọ. ibi tí mo wà, Má jọ fi mí lórílẹ̀-èdè rúbọ. mi, Má jọ ní fi mí ìdílé rúbọ. ìdílé bàbá, Oh ní my ìdílé God. àná. Má jọ fi mí Olúwa, má rúbọ. jọ fi mí rúbọ ìkà. Kábà Lórúkọ sàndálíbà Jésù. kàyídàbà. Má ní bàbá. Olúwa, má jọ fi mí rúbọ ìkà. Lórúkọ In Jésù. Jesus' mighty name I pray. Amen. Ìkẹta rèé. This is the third one. Olúwa bí ọdún yìí ṣe Oh lọ. Lord, as this year is Wàá going to sọ an pé end, èmi Máyọ̀wá. you say, I, Mo Oladeyi, kọ̀ láti ṣẹrú wọnú ọdún I tuntun. refuse to enter into the new year as a slave. Bí ọdún yìí ṣe parí. As this year is Mo winding kọ̀ up, láti ṣẹrú. I refuse. Mo tún kọ̀ láti ṣẹrú wọ ọdún I tuntun. refuse to be a slave. Ó yá to the sáré new bá mi year. gbà kẹta yẹn. Father, in the name Indakabaliba of Safaliaba. Jesus. In the Bọ́dún name yìí of ṣe Jesus, lọ, in the mighty name mo of kọ̀ Jesus. láti ṣẹrú, I, mo tún kọ̀ láti ṣẹrú wọnú ọdún tuntun. In the name of Jesus, mo kọ̀, 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 láti ṣẹrú, mo kọ̀ láti ṣẹrú wọnú ọdún tuntun. Lè tó kù tọ́jú àfi parí. I refuse to be a slave. In I, Jesus' mighty name, I pray. Ní orúkọ Jésù. Àwọn wo ló lè ṣàmì? Who can say amen? Number 4 lélẹ̀. Ìkẹrin Wọ́n ní rèé. kí n fi súre They fún said I yín. should use it to bless Báyìí the lolúwa land. tẹnu mi Just wí. fear the Lord of hosts from my Between mouth. now and 24 hours, Láàárín ìsinsìnyí òní I ọ̀la, decree by the power of God mo sọ̀rọ̀ Almighty, àsọtẹ́lẹ̀ nípa aṣọ Ọlọ́run. ẹ̀gàn That garment tí of ń reproach delay yín, that is delaying your ọ̀run life. gbà á sọnù. The heavens release.
take it away from níbi you. tí a ó ti polongo yín Where yẹn you be ọ̀run mú yín wọbẹ̀. the heavens will take you Number 5 Ìkarùn-ún. ẹ gbà báyìí sá. Pray like this. Olúwa Oh Lord, nínú oṣù November this month of November, ẹ mú mi láti kórè. Father, make me harvest. Yes, ẹ mú mi láti kórè. Make me harvest. Bàbá ẹnìkan wá sínú ìjọ yìí. Someone came to this church. Ẹ̀ẹ̀kan péré ló wá He sínú came ìjọ yìí. just once. Ó dẹ̀ gba àdúrà simple àdúrà. And he prayed a very simple Ó prayer dẹ̀ point. gbọ́ràn. And he acted, he was Mo dẹ̀ ní obedient. kó ṣe báyìí kó And I ṣe told him, báyìí. do this and do that. Ẹni yẹn ti travel out And that báyìí. person has traveled out. In fact ó dé stage kan. He got to a stage. Ó ní sà. He said, sir, Ṣé nǹkan kan wà tẹ́ ẹ̀ ń lò bí agbára? is there anything that you use Ọlọ́run as lèmi power? fi ṣègbẹ́kẹ̀lé. God is my source of power. Tí èmi bá ti gbọ́ If I lèmi obey, máa sọ. it is whatever I hear that I Gbọ́ will say. àṣẹ lẹ́nu mi. Hear authority from Bá my mi mouth. ṣàmì mẹ́rin. Say 4 amen. Ṣé number 4 ni? Yes, sir. Bá mi ṣàmì mẹ́rin. Say 4 amen. Níbi tẹ́ bá wà. Wherever you may be. Níbi tí ẹ bá wà. Wherever you are under the sound of Níbi my tí ẹ voice. bá wà. Wherever you are under the Tí ẹ sound ti of ń my gbọ́ voice. mi. That you are under the Àmì sound of mẹ́rin my mo voice. fẹ́ kẹ́ 4 ṣe. thunderous amen. Láti òní lọ. From now henceforth. Láti òní lọ. From now. Ohun rere ò ní wọ́n yín. Good thing will not cease from your life. Amen. Ah. Amen. Amen. Àmì mẹ́rin dáadáa. Ohun rere ò ní wọ́n yín o. Amen. 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 Number 5. Ìkarùn-ún. Gbà báyìí. Pray like this. Olúwa. Oh Lord, In tó mú ọmọ ológo ṣubú. whatever will make a glorious child fall. Bóyá ó ti mú wọn ṣubú lé bàbá àtìyá Maybe yín. they've been falling in your father or your Léè mother's tó kù house. tọdún yẹn á fi For parí. the remaining days in this year, Olúwa má jẹ́ n ṣubú. Father, don't let me fall. Bóyá ní tinú ẹ̀mí. Maybe Ti spiritually, owó níná. maybe financially, Tinú márèjì. maybe maritally, Tinú maybe bísínẹ́sì. your business. In tó mú ọmọ ológo ṣubú. Whatever will make a glorious Dárúkọ child fall. Máyọ̀wá. Call the Èmi name ò of ní Lásùnkànmí. ṣubú o. I will not Ó yá fall. sọ́dẹ̀ àdúrà. Orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o, ayérayé mo gbàdúrà. Ohun tó bá mú Ẹgbà, ọmọ ológo ẹgbà, ṣubú. ẹgbà, ẹgbà, Ní ìdílé ẹgbà, ìyá mi, ẹgbà, ní ìdílé ẹgbà, bàbá mi, ẹgbà, ní ẹgbà, ìdílé ibi ẹgbà. tí mo ti mọ ní aya lórúkọ Jésù Kristi. Èmi ò ní ṣubú o, èmi ọlá I will not fall. mi ò ní ṣubú. Ẹgbà Èmi ò ní dáadáa. ṣubú. Èmi ò ní ṣubú. Èmi ò ní Nípa ṣubú ti o. ara, mi ò ní ṣubú. Èmi ò ní ṣubú o. Nípa ti ẹ̀mí, Èmi ò ní ṣubú o. lórí ètò Níbi ìṣúná tí owó, wọ́n ti ń mi ò ní ṣubú. ṣubú. Bóyá àkọ́bí ni ọ́. Àbí kẹ́yìn ni ọ́. Lórúkọ Jésù, Gbà níbi dáadáa. ìyá mi, níbi tọ́mọ Èmi ológo ò máa ní ń fẹsẹ̀ ṣubú o. tọ́tí máa ń ṣubú o. Èmi Ọlásùnkànmí mi ò ní ṣubú o. 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 Nípa ti ara, nípa ti Thank ẹ̀mí, you, nínú Jesus. ìgbéyàwó lórí ètò ìṣúná owó, èmi ò ní ṣubú ní In orúkọ Jesus' mighty name we are praying. Amen. Number 6 rèé. Bẹ́ẹ̀ni sir. Ẹ gbọ́ lè sà. Hear this. Ta ni Deborah ayé yín? Who is the Deborah of your Ta life? ni Dáfídì ayé Who is the yín? David of your life? Ẹnìkan la máa ń rán sí èèyàn. Someone is always sent to another Olórí person. olùrànlọ́wọ́ wà fún oṣù There kọ̀ọ̀kan. is always a divine helper for Olórí, a particular olórí, org. olórí, There is olórí. a leader. There is the head of the leader. Yes, a máa ń rán sínú oṣù That has kọ̀ọ̀kan. been sent to a particular Tí month. olórí yẹn ò bá dé If that leader failed to nínú arrive school of kíkú kakù, in that school that the prophet mentioned, inú school ẹ̀mí ta in gbélé the mi spiritual lọ́wọ́, school that tí èmi handed jẹ́ to student, me, that I'm a tí student, ẹ̀mí mọ́ sì jẹ́ tíṣà that mi. the Holy Spirit is a teacher. Gbọ́ báyìí ni wọ́n sọ jẹ́ kí n mọ̀ Here, this is wípé what they say. ní oṣù kọ̀ọ̀kan In a each ní month, olórí we olùrànlọ́wọ́. have Tí a olórí leader who is an olùrànwọ́ ò helper. bá dé, If that helper fails to àwọn come, olùrànwọ́ tó kù ò ní dé. the remaining helpers will not come. Aṣíwájú yẹn gbúdọ̀ kọ́kọ́ wá That sílẹ̀kùn. leader must come and open the door Bẹ́ẹ̀ ni first. sà, aṣíwájú kọ́kọ́ wá sílẹ̀kùn. That leader Tí needs ò to bá come. sílẹ̀kùn, If that leader fails àwọn to tó open kù the kò door, sí bó ṣe lè the súnmọ́ ẹ others tó. will not fall in. Wọ́n á kàn máa bẹ́ẹ̀ ṣe ni. Ìmí gan á di ọ̀tá ẹ lọ́wọ́. Some people will be your Ṣáàrí enemy. nínú school of ẹ̀mí, In that spiritual a tún jẹ́ kó yé mi wípé and it is made known àwọn to me aláàánú kan wà that there's ọjọ́ some kan la rán helpers sí ẹnu that ayé have wọn. been sent to you just for Tó a bá day. dẹ̀ ti parí iṣẹ́, Once they complete tó the bá work, dá wọn dúró, if you delay them, wọ́n máa di ọ̀tá rẹ̀. they will become À your lọ́bẹ̀ enemy. lónìí. We are not going there Ṣùgbọ́n today. ilé mo fẹ́ sọ, Jalika. ta la rán sí ẹ Who has nínú been sent to oṣù your life November? in this month of November? Àṣẹ jáde lẹ́nu mi. Hey, Liadaba. Àmì mẹ́fà. Authority. Olórí olùrànlọ́wọ́ ta rán sí ẹ lóṣù That yìí. spiritual leader. Níbi that tí ẹ leader, ti ń gbọ́ mi, where you are under the ó sound of yá my voice. àmì mẹ́fà ẹ lọ pàdé wọn. Amen. 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 Nọmba 7 rèé. Ìkeje. Bá mi gbàdúrà yìí Pray this kí prayer n tó with me súre before I kí n bless dẹ̀ your move life on. and I move on. Olúwa Oh Lord, láti òní lọ from today, gbogbo àwọn tó ń dájọ́ mi those that are judging me láì gbọ́ tèmi without hearing my tó wá side, fi tí wọ́n kó bá tèmi that are implicating the journey of my life, ìdájọ́ gbígbóná Father, hot ẹ bá judgment, mi gbélé wọn lọ́wọ́ let it
fall upon them. Yes, gbogbo àwọn tí ń ṣèdájọ́ Those mi. that are judging me. Bóyá níwájú àwọn tó yẹ kó ràn mí lọ́wọ́. Maybe before those that are supposed to help Àwọn me. tó yẹ kó ràn mí lọ́wọ́ láti 25 Those years that are ago, supposed to help me 10 years ago, 50 years ago. wọ́n wá ń kó bá mi wájú wọn. Wọ́n dẹ̀ gbọ́ tèmi. They didn't hear my Wọ́n ń answer. dí mi lọ́wọ́. They are judging me. Ọlọ́run November December to remember. God of November, Ó yẹ December fi to ìdájọ́ remember. rántí wọn. Oh, Lord, Ó judge. yẹ ó. Ẹ̀mí mímọ́ o, ayérayé mo gbàdúrà gbogbo àwọn tó ń dájọ́ mi níwájú olùrànlọ́wọ́ mi níwájú olóore níwájú aláàánú tí wọ́n ẹgbà. Ọlọ́run November December to remember. Olúwa dá wọn lẹ́jọ́. 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 In Jesus, àmì méje ní kẹ́sẹ̀ lágbàdúrà. Amen. 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 Àṣẹ jáde lẹ́nu mi. Authorities released from my mouth. Bí ẹ ti ń gbọ́ mi As káàkiri, you are hearing me all over the mo world, súre fún I yín. bless your life. Lóṣù harvest, In this month of harvest, ó yá ẹ lọ kórè níbi tó dáa. go and harvest. Mo ní ẹ lọ kórè níbi Go tó and dáa. harvest. Ẹ lọ kórè níbi tó dáa. 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 Áńgẹ́lì tá a yàn tì yín Angel lóṣù. that has been assigned to you this month. Lórúkọ Jésù kò mà ní rẹ̀ wọ́n o. Ok, kò mà ní rẹ̀ wọ́n o. Ẹ dúró, kò mà ní rẹ̀ wọ́n o. Ok, mo ní kò ní rẹ̀ wọ́n o. Ẹni tó yẹ kó ṣe yín láàánú Whoever is supposed to help tó you, wà nínú ìdè that báyìí is in bondage. lórúkọ Jésù In the name of nítorí Jesus. pé gbàgbọ́ nú Because Ọlọ́run you believe in ó them. yá ọ̀run tú sílẹ̀. Thank you Jesus, ọ̀run tú sílẹ̀. Ẹ̀yin tẹ́ ń ṣàmì ẹ ò mà ní ṣọ́kù. Lórúkọ Jésù ẹ ò ní ṣọ́kù. Lórúkọ Jésù ẹ ò ní ṣọ́kù. Lórúkọ Jésù ẹ ò ní ṣọ́kù. Níbi tí ògo yín wà, Wherever your glory ọ̀run gbà jáde fún yín. Bóyá lọ́wọ́ àwọn olóṣèlú ìkànnì, ọ̀run gbà jáde fún yín. Bóyá àwọn ọlọ́wọ́ alágídí èèyàn, ó yẹ ọ̀run gbà jáde fún yín. Bóyá lọ́wọ́ àwọn tó tiẹ̀ ti sọnù tẹ́ ẹ̀ mọ́ bí tán, ọ̀run gbà jáde fún yín. Lórúkọ Jésù, èyí tó kù tó ní bá parí lórúkọ ní wá yín tì. 2024 fún àwọn tó gbọ́ mi, a ó jọ kí happy new year. Àṣẹ ti gùn, kò yí padà. Oṣù yà sàn yín, á sàn yín síre, á sàn yín sáyọ̀. Àrìnàkórè, àfònàfóbì, àrìnàkórè, àfònàfóbì. Lórúkọ Jésù, áńgẹ́lì ẹ̀yẹ kó bá yín yọ̀. Lórúkọ ti Bàbá, Tọmọ àti Ẹ̀mí Mímọ́, Jésù Olúwa wa. Lẹ́ẹ̀kan sí, I say happy new month. I greet you once again. Happy new month. So as you all know, Bí gbogbo wa ti mọ̀. owó tún rédíò owó ti àti pé owó tún ti fẹ́ ẹ̀fẹ̀ lẹ́sàmọ́ náà sùn lẹ́ka jà ẹ̀ lọ owó tún ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.